tẹ́ rí kinní kan wà lọ́rọ̀ àwọn obìnrin tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nílò láti lọ kọ̀rẹ́ẹ̀tì ara wọn. Tẹ́ ẹ bá róbìnrin náà tí ọkọ bá ti ń sọ fún wípé mọ̀ ṣe báyìí báyìí ni mo ṣe fẹ́ báyìí ni mo ṣe fẹ́ àfìgbò bá rí kọmpitítọ̀ o tó bá rí ẹlòmíì ni ó tó wá mọ́ ọ ṣe láforí àfọrùn àforí bóyá yálà wọn fẹ́ yàwó lé ni yálà ó gbọ́ pé ọkọ rẹ̀ ń fẹ́ ẹnìkan ni ìgbà náà ni ó wàá mọ́ ọ ṣe ń tán ni kò ṣeun àforí àfọrùn torí tí ò bá rí bẹ́ẹ̀ èèyàn wá sọ fún ipò fẹ́ single mother lẹ́yìn náà single mother of 2 and you are okay. Àwọn àmúyẹ tẹ́ rí nínú ayé rẹ̀ tẹ́ fi sọ pé ẹ̀ lè fẹ́ nígbà yẹn nígbà tó ti wá fẹ́ yàwó mi tán àwọn àmúyẹ yẹn ti change ni àbí náà lẹ wá rò pápápá wípé ẹ ti ṣetán láti wá fẹ́ ẹ̀yin náà dẹ́jọ́ rò ẹ̀ sì jẹ̀bi Sisi gan èèyàn ṣe Sisi gan ṣéèyàn gbọ́dọ̀ fi ọdún 4 mọ́ lọ́bì pé mo fẹ́ fi ọ lọ́dọ̀ rẹ̀ ní Sisi lẹ́yìn ìgbà tí èèyàn wá fi ọdún 4 lọ́bì lọ́dọ̀ yín ẹ fẹ́ lẹ́yìn ìgbà tó wá tún fẹ́ yàwó tán tó wá rí i pé ìyàwó òun bóyá àwọn nǹkan kan ní í ṣe tóun ò nífẹ̀ẹ́ sí mọ́ ó tún wá padà wá sọ́dọ̀ yín ó wá tún wá sẹ̀ wá dẹnu ìfẹ́ kọ yín ẹ̀yin náà wá wò pé ó ti tóòsì mi before kó tó fẹ́ yàwó rẹ̀ ẹ mọ̀ kú oríire ẹ̀yà rẹ̀ fi gbowó ní báǹkì bó sì jẹ́ páwọ́ọ̀dù láwàá gbé ka mọ́lé ni lẹ́yìn náà wá sẹ̀ rí wípé o ti tásìkò báyìí láti gbà fún àbí bẹ́ẹ̀ kọ́ ṣé ẹ lérò wípé yóò wà ní ọ̀run yín títí láéláé tí ó mọ tó sìn títí ayé rẹ̀ nítorí mi ò mọ tẹ́ ń dúró dè tó wá jẹ́ pé ìgbà tó ti fẹ́ yàwó mi ìyẹn ni perfect time ti yín láti wá ṣe yẹ́ẹ̀sì fún ká sá lè mọ̀ wípé ẹ wà lójú ọpọ́n before kí ó tó lọ fẹ́ yàwó náà ṣé bí gbogbo náà wó tòwórò tẹ́ntẹ́ntò ẹ̀yìn ìgbà yẹn ẹ tí ì lọ ṣe wedding ẹ sì ń fẹ́ra lójú ọ̀nà ni ẹ̀yin àtìyàwó ti ń tírẹ́tì ara yín ṣé bá níbi tẹ́yìn ó bá gbé èèyàn máa ń tún bẹ́ẹ̀ ṣe ni ẹ ti ń tírẹ́tì ara yín nù ẹ tún wá tírẹ́tì ara yín débì kan ìyáálé ní wípé inú ń jẹrà nígbà tó ń lóyún ẹ̀yin náà ẹ tún lẹ́ lóyún in that process láì tí ìwọlé yẹn náà ní o kì í ṣe pé ẹ ti lọ kó bọ́ ń lé o ẹ lóyún premature lọmọ yẹn bọ́ ta tẹ́mi yín sì fẹ́ ẹ bọ́ ẹ̀yìn ìgbà tẹ́mi yín wá fẹ́ ẹ bọ́ tán lẹ́tún wá wò pé this is the right time láti lọ ṣe yìgì yín kán lọ so yìgì yín kán lọ sanwó orí yín gbogbo signal tẹ́ rí níta yẹn kò tí ì tó yín láti lè mọ̀ wípé this thing is no for you ẹ tún go ahead wọ́n lọ sanwó orí yín débi wípé wọ́n á máa ń pín fọ́tò káàkiri ẹ wá ní ọ̀pọ̀lọpọ̀ àìsàn ní í ṣe yín kán wo bẹ́ẹ̀ ṣe rí tẹ́lẹ̀ kán wo bẹ́ẹ̀ ṣe rí nìsín ẹ ti kíríǹgì ìgbà náà lọ́ǹtẹ́ ẹ gbà ẹ ti rèé dá padà pé kán sábà ń dáẹ́ẹ̀tì yín padà nìsín ẹni tán ló mú fọ́tò yín káàkiri náà ló ti kú yìí bó lẹ ṣe fẹ́ sọ̀rọ̀ ayé yín wọ́n wá ń béèrè lọ́wọ́ yín wípé ọkọ tẹ́ ẹ fẹ́ tẹ́lẹ̀ ń kọ́ ẹ ló kú ayé ni definitely tẹ́ fi sọ wípé òkú ayé nìyẹn máa yẹn ò kì í nà yín ju wípé bóyá kò wà capable òun ò ní owó lọ́wọ́ torí ẹ̀yin náà sọ ẹni ẹ ti kọ́lé méjì tẹ́lẹ̀ oúnjẹ lẹ̀ ń tà nínú ìrìn àjò ogun yẹn lẹ ta lé sí ìyẹn ni wípé lọ́dọ̀ ọkọ tẹ́ ti ń bọ̀ ẹ rí sọ nínú inú ètò yẹn wípé bóyá ẹ ta lé lọ́dọ̀ ọkọ yẹn ẹ sọ mọ́ ẹ sọ wípé bóyá ẹ ta dúkìá kankan àbá ìsàn kan ṣe ń débi tó bẹ́ẹ̀ gẹ́ tí paracetamol àbí drip àbí kinní tí ò wá lè bá ń yanjú rẹ ẹ sọ mọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin a máa ń ṣera wa ni ọlọ́run ò pín bákan ìgbà mi ò lè dé ọ̀dọ̀ ìyàwó lọ lóò darí owó sí i tó jẹ́ wípé ọ̀dọ̀ ọkùnrin tó wà yẹn àsìkí yẹn ó mọ̀ lọ ṣùgbọ́n ní ọjọ́ tí ìparun rẹ̀ ó bá dé iná lọ́ọ́ jọra rẹ lójú lọ́ọ́ wàá fi ọkùnrin lẹ̀ ọjọ́ náà lọ nawọ́ mú yà rẹ lórí ìkọ́ ọlọ́run ó fi kíní ó fi sí àṣírí ni tí ò sẹ́nikẹ́ni tó yé nígbà tí owó dé lọ́wọ́ ọtí ẹ rí wípé
ọkọ yín òkú ayé ni kò wà responsible kò í ṣe nǹkan kan ṣe eléyìí tó sì wà responsible ní ìsìn tẹ́ ẹ lọ sọ́dọ̀ rẹ̀ ẹ sáré ṣèbí ń tẹ́ mú bọ̀ náà nù. ǹjẹ́ kó wá jẹ́ wípé ọkọ yín ìgbà náà lọ́ǹgan lẹ bá tiẹ̀ wá talé ẹyọ kan lẹ kówó lé lọ́wọ́ wípé ìwọ náà lọ fi wá nǹkan ṣe ṣé ẹ̀ ní jèrè rẹ̀ lára rẹ̀ ṣé ẹ̀ ní jèrè rẹ̀ lára àwọn ọmọ yín àní kọ́ lọ́n kó ṣàánú àwọn obìnrin ni ẹ wá wo ìdààmú tán kó yín sí ẹni ẹ bímọ fún gan kò tí ì kó sírú ìdààmú yìí kọ́ lọ́n kó ṣàánú àwọn obìnrin ni do you think there is a marriage tó perfect ilé ayé yìí bóyá tọ́pọ̀lọpọ̀ ń wò nìyẹn ó kálukú ń da sọ́ọ́bù tiẹ̀ ní no marriage is perfect ìwọ náà tó ọjọ́ obìnrin ò perfect ọkùnrin náà tó ọ̀rẹ́ fẹ́ kò perfect kò sí marriage tó ọmọ ìyá gan sí àárín wọn perfect ni mo béèrè ní bóyá ẹ máa ń lérò wípé bóyá wípé kínní àánú rẹ sì ṣe mí ẹ̀yin náà ẹ wá ń ṣàṣírà yín lórí ọkọ tí ò wúlò lórí distributor ẹ ń ṣàṣírà yín lọ́kọ tẹ́ ẹ ti ń ka 1 2 3 4 5 fún lẹ́yìn ṣàṣírà yín fún àwa tí ìgbọ́nbi tí ọkọ ti sọ wípé orí fọ́n ìgbọ́nbi tó ti sọ wípé inú kan mọ̀rùn tó rùn látàlẹ́ mọ́júmọ́ rí ẹ̀yin lẹ̀ wá ń ṣàṣírà yín lẹ̀ ń ṣàṣírà yín wọ́n wá ti wúmà yẹn náà ti gbé òun káàkiri mẹ́díkálì wọ́n ní òsì tí ń ṣe wọ́n rí tí ń ṣe tó ń bá wá débi wọ́n ní spiritual ni tó ń bá dé tàn spiritual ni ìyáálé yín ní sì ń tẹ́wọ́ pẹ́ bẹ́ẹ̀ ṣé ọkọ yín gan tẹ́ fílẹ̀ ex husband yín tẹ́ ní òkú ayé ni sí òní wà ń kọ́nà kan ní ìsìn kó mọ fi ń rẹ́rìn ṣé ó mọ fi ń rẹ́rìn ṣé ó mọ fi ń rẹ́rìn. èmi ò lérò wípé àwọn ọkùnrin yìí wọ́n wọ̀ tẹ̀ ikú tẹ̀ ẹ̀ kú wàhálà ayé tẹ̀ ẹ̀ ṣe ìjìyà tẹ̀ ẹ̀ jẹ gan bí ẹ̀ ti ń bọ̀ ẹ wo bẹ́ẹ̀ ṣe wá fara yín sínú ìyà báyìí ẹ wo bẹ́ẹ̀ ṣe wá fara yín sínú ìdààmú bẹ́ẹ̀ náà ló wà ní ọ̀pọ̀lọpọ̀ o àmọ̀ ṣe nǹkan àwa wo gbogbo ẹ̀ náà títí pé bẹ́ẹ̀ náà ni àwọn àbí ni àwọn opposite gender mi yẹn náà àbí kò mọ̀ yé mi ọlọ́run ó ṣàánú o inú ilé ìtẹ́yìn méjèèjì kóra yín sí ọlọ́run ó yọ yín ọkọ tó jẹ́ pé òun gan lolóko dógidógi ń lọ scot free I'm very sure yóò tún ti mọ dín irọ́ fẹ́ lómi ìbáhùn yóò tún ti mọ wá ibi tí ó tún tò sí tí ó mọ kù lálálá ẹ̀yin méjèèjì lẹ̀ ń gbéra yín káàkiri fún ebi ń jó ní ìlà sọ pé ìka tó bá ṣẹ̀ ní kẹjọba yín ó mọ̀ gé abẹ́ ti gbàgbé ni mo tún ní ran ilé tí ni o alájìkẹ́rì iná ẹ bá ń like ẹ comment ẹ share o ó dàbọ̀.